ìfúnra lógun àgbà, ẹ fúnra o, ẹ fúnra. Gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní fúnra o. Ẹ wo iye ọdún tá ti pariwo insecurity, ẹ jẹ́ ká tiẹ̀ fìyẹn sílẹ̀. Last month or last 2 months kọ́ ni Governor Makinde of Oyo State tó sọ wípé àwọn rí ikú báyìí, ikú ń wò wọ́n, àwọn aráabí ti súnmọ́ wọn níbi tán lọ́ọ̀jì sí. Èèyàn tó dẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ yẹn, mo believe wípé by now ó yẹ kán ti máa gbé ìgbésẹ̀ bí security ṣe máa ṣe tight lọ́yọ̀ọ́. Èmi tí wọ́n ń fúnra ìfúnra kan ni mo fẹ́ kí ẹ̀yin náà kẹ́ jókòó kẹ́ wò ni ò ṣé kìí ṣe wípé àwọn Yoruba land governor, Southwest governors wa wọ́n wà in partnership pẹ̀lú àwọn terrorist, àwọn bandit, Fulani Ajinigbe. Mo ń bèèrè ṣé kìí ṣe pé wọ́n jọ ń ṣe business papọ̀ àbí àwọn náà wọ́n ti fún àwọn yẹn ní go ahead kan wá máa pàráàlú torí ó ti fẹ́ máa jọ bẹ́ẹ̀. Ó ti fẹ́ máa jọ bẹ́ẹ̀. Àti iye ọjọ́ tó ti ń ṣọṣẹ́ nílẹ̀ Yorùbá ẹjọ́ ìjẹ́ wọ́n rí èèyàn kan tó jẹ́ victim ọmọ Yorùbá sórí justice no. Jẹ́ ká wò ìgbà tí wọ́n ju àdó olóró nìbàdàn àwọn governors tó bá ti wá pa àwọn aráàlú tán wọ́n wá fi press release wọ́n hàdí ẹ̀ mọ́ portfolio wọn wọ́n ń derive joy nínú kó máa ṣe press release tó bá ti pa aráàlú. Ẹni tó ti kú ní tiẹ̀ ti gbé ó ti lọ́ntì ẹ̀ nìyẹn -1. Ìgbà tí wọ́n ju àdó olóró nìbàdàn tó bà ilé jẹ́ tó bọ̀nà jẹ́ tó pààyàn lọ bẹ́rẹ́bẹ́ ṣe bí Mákindé bọ́ síta ó lóun promise ẹ̀yin Ọ̀yọ́ ó lóun promise yín wípé òun máa fish out ẹni tó ṣiṣẹ́ yẹn dèní ilé níṣẹ́ anybody. Èyí tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ ní ìgbà bàbá wa Akérédolú kọ́lọ̀ tẹ́wọ̀n sáfẹ́fẹ́ rere ṣebí wọ́n promise náà wípé wọ́n fish out press release ló bá dé dèní ilé níṣẹ́ anybody. Èyí tó tún ṣẹlẹ̀ ní Àkúrẹ́ ayédatiwo ti ẹ̀rí ti yín rò bóyá wọ́n ti ẹ̀ lọ́rọ̀ ni wọ́n bẹ́ẹ̀ kó tó wá sọ̀rọ̀ pé òun promise yín ní security òun máa fish irọ́ ni. Yorùbá ẹ wake up. Èmi ti ń rí pé ó ti mú ìfúnra dání o. Ó dẹ̀ pé àwọn governors ilẹ̀ Yorùbá ó dẹ̀ pé wọ́n ti ń ṣe business láti ṣe partnership ẹ̀mí ọmọ Yorùbá pẹ̀lú àwọn aráabí àbọ̀n ti gbowó ẹ̀mí wa lọ́wọ́ wọn ni. Kò síbi táwọn ilé ò ti lè gbowó wọn lè yọwó lójú ògún. Àwọn ilé ìwà heartless àwọn tó ń kówó aráàlú fún kọ́fì ṣèkọ́ sílùú tó ń kó sápò tó ń kó sáwá abroad tó ń dé èso tó ń jí tó tún ní chest láti wà láàrin àwọn ẹni yẹn. Àwọn ẹni yẹn tó pàtẹ́wọ́ fún wọn wọ́n sì ní ọkàn wọ́n sì lè wípé wọ́n feel guilty wípé nǹkan tó dé yẹ kí n ṣe fáwọn pípì wọ́n dẹ̀ pàtẹ́wọ́ fún mi ìdẹ̀ deserve àtẹ́wọ́ yìí o. Wọ́n feel guilty ìyẹn ni wọ́n fẹ́ máa protect ló fẹ́ máa sọ wípé kò jọ bẹ́ẹ̀ jókòó síbẹ̀ bóyá tó bá ti kàn ẹ́ bí tí Afẹ́nifẹ́re leader ọ̀rọ̀ ayé wọn náà kò sí wàhálà. Ó ti fẹ́ máa jọ bẹ́ẹ̀. Kí ló dé tó ṣe jẹ́ wípé gbogbo bó ṣe pariwo security wọn care. Ìgbà tó bá ti wá ṣẹlẹ̀ tó bá ti pààyàn tán ìgbà yẹn náà máa organize press release lẹ́yìn press release kò tún sì kàn mí tó tún máa ṣẹlẹ̀. Ṣé irọ́ ni mo pa? Wá ọ̀rọ̀ mi ò ní fẹ́ yíye dáadáa o wá gbọ́ fídíò ẹ̀. Àwọn opponent àti gbá research àti ṣe fún àti ṣohun gbogbo lórí ẹ̀ àti wò ó kí ló ń fa wàhálà nílẹ̀ káàrọ̀ òjíire. Ondo State Governor Ayédatiwa àníkẹ́ yẹ àwọn ọmọ yín wò àwọn kan wà nínú sísítẹ́ẹ̀mù yín tẹ́jọ́ ń ṣe ìjọba yìí sẹ́ẹ̀tàn da ìjọba yín rú bí tẹ́ dúró sí yẹn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn kan wà nínú sísítẹ́ẹ̀mù yín wọ́n da ìjọba yín rú. Bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn opponent kan àwọn náà gbé ìgbésẹ̀ wọ̀nyí láti máa sponsor àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ kì í ṣe just Fulani. Àwọn náà lọ gbówó fáwọn Fulani Ifá ló sọ bẹ́ẹ̀ fún mi pé àwọn lọ gbówó fáwọn èèyàn kan wọ́n lọ bí àwọn kan lọ́wọ́ ẹ̀ sí ìpínlẹ̀ Ondo. Tó o bá ti lọ́wọ́ ń bẹ̀ fúnra rẹ̀ gómìnà pariwo síta direct àwọn ènìyàn kẹ́kẹ́ wọnú igbó kẹ́kẹ́ lọ ṣiṣẹ́. Ẹ rí i pé gbogbo àwọn kan tó dà kọ́lọ́fín wọn fish out ẹ̀. Ẹ wá trunk ẹ bá wa place here Ondo State these people that they are doing this thing wọ́n ní kòkòrò tó ń jẹ̀fọ́ ara ẹ̀fọ́ ló wà. Kòkòrò tó ń jẹ̀fọ́ ara ẹ̀fọ́ ló wà nípínlẹ̀ Ondo. Bẹ́ẹ̀ dẹ̀ ni ti Lagos State wọ́n ní Tinubu gẹ́gẹ́ náà ń bájà lérí ọ̀rọ̀ táàsì tó gbélé orí àwọn ilẹ̀ Nàìjíríà tó jẹ́ pé wà fẹ́ ti northern side. Wọ́n láwọn kankan wà nínú wọn tán wà northern side tán ní ilé ńláńlá sí Èkó abẹ́ ẹ̀bẹ̀ náà ń gbà ṣàbúrú sí ìpínlẹ̀ Èkó wọ́n ní wọ́n tún máa dáràn tó ju ilé lọ láìpẹ́ yìí o. Láìpẹ́ láì jìnnà wọ́n ní wọ́n dáràn tó ju ilé lọ. Ìjẹ́kílà lè ṣe. Ẹni Fulani lè sọ pé àwọn ọmọ kan wà ń tọmọ búburú tẹ̀ tìmọ́lé ti pẹ́. Ẹ kó wọn sí ipò ibi tó ti máa lọ bá àwọn tó fẹ́ pa ìlú run tó fẹ́ pa ìlú run ẹ lọ kó wọn síbẹ̀.
tá bá kú wọ́n kú tó bá yè wọ́n wálé àwọn tí ò fẹ́ kú lẹ̀ ń kó sí bodè àwọn tó fẹ́ kú ló gbọ́dọ̀ wà ní bodè àwọn tó fẹ́ kú ló gbọ́dọ̀ máa wá inú igbó ọba kiri torí ìdí eléyìí mo rọ̀ wá mo bẹ̀ wá ní agbára lọ́wọ́ Ọlọ́run Elédùmarè wọ́n ń gbọ́ba wọ́n ń gbójòyè wọ́n pa ìlú run wọ́n pa èyí tó pọ̀ wọ́n ṣá wọn ládàá wọ́n gé wọn wẹ́lẹ́wẹ́lẹ́ láì ṣe wúrẹ́. My name is Prince Lowo Ninu, the national president of Afenifere worldwide, and we occur on the 17th of February 2025. I was on my way to Abuja for the business meeting. From Abuja, I want to proceed to Kano for the business. And on our way, the journey was very smooth and very comprehensive and very nice. Until we get to Akoko, just a border between Ondo State and Kogi. And it was about 2-minute drive between the military, the Nigerian military checkpoint, and the Amatekos. We were being ambushed by the Fulani Ajinigbe, and my vehicles was bulleting about 19 bullets, and I sustained 2 serious bullet injury in my bum. And in the course of my kidnapping, we stayed 12 days in the hands of the abduction, and it was tough. It was a bad experience. It was terrible, and so I called for we prayed from midnight to midnight and hours to hours. For that 12 days, we were able to have access to water, we have access to anything like food. We were traveling together with this criminal called Fulani Ajinigbe. And the funny part, the more fortunate incident that we were kidnapped just 2 minutes before the military checkpoint. So, and in the course of our kidnapping, we were 9 in number that was kidnapping, myself and others, 8 Nigerians, 2 women, and one Ramota from Kwara State, but she reserved to Yoruba local government, and one wonderful woman who was kidnapped too, and also she reserved in Abuja, and it was a very bad experience. In the course of my experience with the kidnappers, and I got to learn that these people are here to terrorize Southwest Nigeria, and are here to make sure that they deal with our people just because of some of their politicians probably then during the election or what they did not fulfill. And because of this, our sustainable interaction with this kidnapper, we pay very huge ransom, and the purpose of this press conference is to call the Southwest governor that there's fire on the mountain, particularly on those states. You can see after I was being released, about 5-6 incidents have happened in those states, and more are still coming. If there are no radical, serious, concerning security council. In fact, we are calling on Southwest governor to call an urgency security meeting with me and others, because I have vital information for Southwest governor, particularly the governor of Aida, the governor of Ondo State, His Excellency Dr. Honorable Lowo Chua, because there are certain things I'm not be able to disclose on the national TV. It's very urgent, very, very urgent, because these Fulani men, they are planning serious attack in the next few days. In fact, I'm not comfortable because of this press, because I'm not mentally, physically, health-wise, I'm not fit to be here. But because of the information that I have for the federal government and for the people of Southwest, the governor, and also the Babajide from the governor of Lagos State, I'm calling you, His Excellency, to please call a security security council meeting in Southwest to address this critical. Now, the Fulani Ajinigbe told me, and they showed me several of these camps. Òun ló ti gbọ́ ẹ. Ṣó ti rí máa yẹn Adó ni wọ́n ń gbé l'Ékìtì. Mo mọ̀ wọ́n. Ẹ kú iṣẹ́ sà. Ṣé rí bí ilé ayé ṣe rí? Ṣé gbọ́ èdè tí máa yẹn pè? Wọ́n ní gómìnà Ondo State, Mr. Lucky Orímisí Ayédàtiwa. Tí wọn ò bá ti lọ́wọ́ nínú nǹkan tó ṣẹlẹ̀ l'Ákúrẹ́, kí wọ́n do the needful. Ẹ pé àwọn ọba baálẹ̀. Ẹ pé ìyálóde, ìyálọ́jà, ìyálájé. Ẹ bá wọn sọ̀rọ̀, ẹnikẹ́ni tí àjèjì ọ̀rọ̀ bá símọ́ lórí, ẹ fi mú wọn dánrin. Tí ò bá lọ́wọ́ governor nú, kí ló dé táwọn people yìí ṣe successfully tí wọn ọ̀rẹ́ anybody mú, àti lẹ́nu ọjọ́ mẹ́ta tán ti operate ní Àkúrẹ́ léraléra sì tán ti pa àwọn èèyàn lọ tán tún já àwọn nǹkan gbé. Ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀? Kò sí justice ẹni tó kó kú dànù, ó kàn kú dànù. Ẹ sì kọjá àyè yín o. Orí ilẹ̀ baba yín lẹ wà o. Lórí right yín ni o.
ṣe ti wá rí wípé àwọn governor Southwest they are a disgrace to Yoruba land. Wọn wà competent to be a governor. Yes! I need the governor tó jẹ́ wípé kò ní wá gba kò ní san owó ìbò tí ò ní desperate tó bá débẹ̀ tí ò ní godfatherism kẹ́nìkan tá tún máa sáré bó ṣe máa jẹ senator tó ń bá kúrò tó ṣe máa jẹ minister tó ń bá kúrò ó fẹ́ jẹ president tó máa ṣètò ààbò tó péye fáráàlú. Ibo láti wá fẹ́ rí yẹn torí ó ti mọ́wọ́ kan dání bẹ nípa àwọn governors wá ti gbàbọ̀dẹ̀. Wọ́n ti ta ẹ̀mí ọmọ Yorùbá fún àwọn nọ́dánà. Ìwọ tó bá jẹ́ kó fi rẹ̀ sílẹ̀ kó lọ jẹ́ victim ẹni rẹ̀ lọ. Ṣé o rántí bàbá Ifá ṣe rántí lákọrẹ́? Ṣé o rántí ọmọ wọn tọ́pa? Ṣebí president yìí Tinubu ní where are the cow and the Fulani lọ́dún tí wọ́n pa ẹni bàbá ló mọ̀. Bàbá yẹn ò lè get over that títọ́ fi máa jáde láyé kọjọ́ kó jìnnà fúnra wọn. Kí bàbá kó pẹ́ láyé. Èèyàn tó bá ti kú ó ti kú dànù kò sí justice. Nǹkan tó bá mi irú àwọn bàbá yẹn tí Tinubu ní where are the cows where are the Fulanis ṣùgbọ́n nítorí ọmọ wípé òótọ́ ni àwọn náà ṣiṣẹ́ ìbọn nítorí kó lè become president kò mind láti fi ẹ̀mí yín ta kite. Àbẹ́yìn orí Yorùbá tó ganu sílẹ̀ ni de Tinubu tí ò rí ti yín rò. Tinubu tó practice dictatorship tí ẹ̀kọ́ ni mo bá wá lẹ́yìn àwọn governors ti jọ yẹn wọ́n ti ya wèrè mọ́ wa lọ́wọ́. Ẹ̀yin aráàlú kan èèmọ̀ lẹ́yìn àwọn governors torí mo rí pé kì í fẹ́ kó sọ̀rọ̀ àwọn governors yẹn àwọn dẹ̀ ni wọ́n báyé yín jẹ́ àwọn náà báyé yín jẹ́. Wọn ò fún yín lóúnjẹ wọn ò dáṣẹ́ sílẹ̀ wọn ò ṣe anything wọn ò fún yín ní security even wọ́n tún gba security vote ó níye billions of naira tó ń gbà látọ̀dọ̀ federal láti fún yín ní maximum security. Ibo lowó yẹn wà? Ẹ pẹ̀lẹ́ Afẹ́nifẹ́re youth leader Mr. Arikuyeri ẹlẹ́ ó tiẹ̀ ti dáa. Yorùbá ló ní ọ̀rọ̀ takú arapa bá ti sọ àtòdì ọ̀run ló ti wá. Ẹ believe ọ̀rẹ́ ẹnu máa yí o. Arikuyeri ọjájú ni lẹ́ ń jẹ́ o. Wọ́n rí ikú fìrífìrí ikú sì ń wo Afẹ́nifẹ́re youth leader. Afẹ́nifẹ́re youth leader náà sì tẹ́jú mọ́ ikú sì tẹ́jú mọ́. Afẹ́nifẹ́re youth leader wá sọ fún ikú máa tí ì pa mí. Jọ̀wọ́ fún mi ní second chance kí ilẹ̀ lọ ròyìn fáwọn ará ilé kan lè mọ̀ wípé òtítọ́ ni ọ̀rọ̀ tí àwọn ará bí sọ. Ẹ̀rí pé ó ti fàbò síse kò sọ nínú press release ẹ̀ pé gbogbo àwọn tó ń sọ látijọ́ èdè wọ́n ń sọ òtítọ́ ni ṣùgbọ́n ọ̀wọ̀ ikú sì ń wò ẹ̀kú àyànrùn bọ̀ ibẹ̀ kọ́ ẹ̀jẹ̀ àṣìntà fẹ́ ṣe kíá. Afẹ́nifẹ́re youth leader Ọ̀jájúní recount 12-day ordeal in kidnappers there. Àwa fẹ́ ròyìn kú títí tó fi máa dàgbà tó máa darúgbó kí níyàn ò ní kúrò mẹ́mórì ẹ̀ láéláé. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti ń protect governor tẹ́ ẹ protect gbogbo wọn bóyá máa ṣẹlẹ̀ sí yín nìyí. Afẹ́nifẹ́re youth leader Ọ̀jájúní recount 12-day ordeal in kidnappers den exposes 55 bandit camps in southwest Nigeria. The national youth president of Afẹ́nifẹ́re, Prince Eniola Ọ̀jájúní, has called for urgent action against the rising wave of kidnapping by herdsmen in southwest Nigeria. Ọ̀jájúní narrated how he spent 12 days in captivity, suffering 2 gunshot wounds, one narrowly missing his spinal cord, alongside severe physical abuse. I was beaten 72 times daily and witnessed fellow captives, especially women, being brutally mistreated. The kidnappers were well organized and heavily armed, wielding over 20 AK-47 rifles. He said, I was beaten 72 times. Hello, 12 days. 72 times. No. Ẹ bá wa divide. Ẹ wá gbọ́ ibi tí mo fẹ́ kẹ́ gbọ́ gangan. Ẹ bá wa mú fídíò ìkẹ́ ṣí ẹ̀dọ́dọ̀ àwọn governors. Tí gbogbo ariwo tá pa tí àwọn governors ò bá ti ṣiṣẹ́ tẹ́ni tí bá ti ṣẹlẹ̀ ní any part of Yoruba land, hold your governors responsible. According to Ọ̀jájúní, the kidnappers have set up multiple camps across the region using advanced technology to track victims and evade security forces. He provided alarming figures: 27 camps in Ondo State, 16 in Ekiti, 7 in Osun, and 5 in Ogun. Okay?
He also described how his ransom payment had to be relocated from Ikare to Ibilo after the kidnappers detected security forces tracking them. Can you imagine? And wá gbọ́n tó tún wá sọ́nbí. Ọjàjúni urged the Southwest Governors Forum to convene a security summit with youth representatives to address the crisis. He also, ẹ wá gbọ́ o, ẹ gbọ́ nǹkan tó sọ fún Governor Ondo State tó ti jí gbé o. He also criticized the Ondo State government for inaction, warning that kidnappers openly plan to intensify abduction in Ondo and Lagos State. They revealed details of their operation along the Shagamu-Ijebu-Ode road weeks before my abduction. If urgent measures are not taken, more innocent lives will be at risk, he cautioned. Ọjàjúni reiterated his call for immediate government action, including deploy additional security personnel to high-risk areas, establishing more security checkpoints along highways and forest borders, enhancing intelligence gathering and surveillance, identifying and prosecuting collaborators, aiding these criminals, and conducting security sweeps in forests across Ibilo, Edo, Ondo, Ogun, Osun, Ekiti, and Lagos. Ṣẹ́yìn gbọ́ báyìí. Tí ẹni gọ́fúnà sí tí wọn ò bá ṣe security kan pèsè ààbò tó péye, torí tá bá sọ fún wọn pé kán organize press release kí wọ́n sọ̀rọ̀ kí gbogbo aráàlú kí wọ́n gbọ́, wọ́n á ní ẹ tó bá sọ wọ́n fẹ́ máa dẹ́rù bá wọn aráàlú ni aráàlú máa wà in panic. Nínú ká prepare mind wọn sílẹ̀ kán mọ̀ bó ṣe lè protect ara wọn, òun ká dákẹ́ bẹ ṣe dákẹ́ tó dẹ̀ pa wọ́n lábẹ́ yín. Ṣe fẹ́ gbọ́ lára àwọn bàbá wa tó wà genuinely níwọ̀n bá tágbára wọn gbé vigilante tó kó àwọn ara wọn jọ tó ń wọnú igbó láti protect àwọn èèyàn níwọ̀n bá tágbára wọn gbé tó wà tọrọ owó lọ́wọ́ yín táì tí ẹ mọ̀ wọn. Mo ní opportunity láti bá lára wọn sọ̀rọ̀ àgbàlagbà, wọ́n bá mi sọ̀rọ̀, wọ́n bú sẹ́kún. Mo wá ní kí ló pa yín lẹ́kún sà? Wọ́n ní no, ipe tí mo bá rí àwọn igbó yẹn, àwọn igbó tí wọ́n dárúkọ òfosùn kọ̀ọ̀kan ní Ondo State tó já sí Benin, já sí gbogbo ẹ̀yẹn, wọ́n ní inú àwọn igbó yẹn ó ń rùn burúkú. Mo ní gbó rùn bàbá o, ṣé wọ́n ju nǹkan síbẹ̀ tó rùn ní? No. Wọ́n ní tí mo bá rí àwọn òkú ní inú igbó, oh my God, so alarming. Òkú, school uniform àwọn ọmọ kékèké, òkú àwọn ọmọ kékeré tó ti ń gẹ̀rà, gèlè obìnrin, fìlà ọkùnrin, bàtà, báàgì, notebook, exercise book, school bag, everything. Ó lọ ṣalalu nínú gbọ́nbẹ̀ kan ti gẹ̀rà síbẹ̀. Wọ́n ní inú igbó kan rùn kù, òkú. Àwọn òkú míì wọ́n á fẹ́ sí, wọ́n á kò wọlé díẹ̀, wọ́n á gbèjù síbẹ̀, wọ́n á fi yẹ̀pẹ̀ bò orí àìyàn, àpá wà ń ta, ẹsẹ̀ wà ń ta. Ní kú sígbó. Pẹ̀lú gbogbo kíní, àwọn governors dẹ̀ dákẹ́, wọn ò mọ̀jú kán máa lọ sí function, kán máa attend the function, kán dẹ̀ máa parọ́ fáráàlú. Mo rò wípé ẹ̀yin aráàlú tí ẹ̀yin náà bá fẹ́ máa tọ́kúlá bíi ti Afẹ́nifẹ́re youth leader. You see Afẹ́nifẹ́re youth leader tó wá ń sọ̀rọ̀ tó mu ní ó ká lára àbí tó ní kò ní gbàgbé láyé tí Jésù àfidé. Ìbá jẹ́ wípé somebody like him. Ìgbà tí à ń pariwo láti yọdún yìí, àwọn náà wọ́n invite lára wa wípé ẹ wá, ṣé lóòótọ́ ní nǹkan tẹ́ ń sọ? Kí ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ ká pe àkíyèsí wọn sí, ká fún wọn ní proof àti àwọn nǹkan kan tó lè ṣe. Bóyá òun fúnra lára ìbá má jẹ́ victim, but here we are. What is the way forward ẹ̀yin èèyàn mi? Ṣé àwọn governors wo tó fúnra sí? Ṣé kìí ṣe pé wọ́n ti gbowó ẹ̀mí wa tán wá ní kán máa pa wá ní kọ̀ọ̀kan? Tí ó bá wá jẹ́ bẹ́ẹ̀, ẹ sọ fún àwọn governor kan tó yẹ kán ṣe gbogbo káàpù tán náà. Nísìnyí gan, Afẹ́nifẹ́re youth leader sọ wípé wọ́n sọ nísìnyí, wọ́n sọ fún òun nígbà tó wà lọ́dọ̀ wọn wípé wọ́n bọ̀ wá attack 2 states, Lagos State àti Ondo State massively any moment from now. Máa yẹn dẹ̀ pariwo sí, wọ́n ṣe ti bẹni pé wọn ò gbọ́. Wọn ò ní invite ẹ o, ó dìgbà tí wọ́n bá wá attack yẹn táwọn èèyàn tó ti kú, tí property lọ sí, wọ́n á tún organize a press release as iṣẹ́, wọ́n á tún sọ the same sentence fún yín. Ẹ má worry, àwọn fish out ẹni yẹn bẹ́ẹ̀ ni wọ́n ti fish kan jáde rí lójú ti yín. Ṣáwọn tó ti kú sẹ́yìn yẹn, kí ni justice? Ṣán ti fish kan jáde? Yorùbá ẹ di ẹyẹ ṣàbòsí. Àbòsí á máa hàn yín léèmọ̀. Tí ẹ bá di wèrè mọ́ àwọn governors yìí lọ́wọ́,
wọ́n á fẹ́ yín tafàlà wọ́n á fẹ́ pa yín tán. Mo sọ tèmi mo dúró náà orúkọ tèmi ò yí padà Yèyé Dára kókó ni mò ń jẹ́. Má gbàgbé láti bá mi ṣe kí ni bá mi subscribe sórí YouTube channel bá mi sọ fún ọmọ mi colleagues wa bá mi sọ fún dádì wa bá mi sọ fún mọ́mì wa aunty uncle àní kò yé kan oró èèyàn sínú. Èmi ò lọ́ta nílẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ni mo gbé dání o. Great Yorùbá land, great Nigeria. Torí Yorùbá land ṣì wà nínú Nigeria why tí mi ṣe ní sọ great Nigeria. Ṣé àwọn Yorùbá tó wà nínú Nàìjíríà wọ́n sí lára ọmọ Yorùbá mọ́ ni àbí kí lẹ̀ ń try láti sọ? Ẹ̀yin tí mo rí mẹ́sẹ̀jì yín ni o. Ẹ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ ká ṣe nǹkan tó yẹ ká ṣe kò ń ṣe àwọn ọ̀rọ̀ tí ò lórí tí ò nídìí ni kẹ́ máa ran kankan mọ́. Support my brand. Ẹ̀yin tẹ́ ti support, thank you. Bá mi like, bá mi love, bá mi share, drop your comments. Ire o, kàbìtì.